الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا. أمرنا بالدعوة إلى الخير والأمر بالمعروف والنهي عن المنكر لنكون من المصلحين. Ogun tí ń jẹ́ ọpẹ́ tẹ́dà máa ronú kàn pé èmi ni tí ń lóore yìí bọ̀ àti tí ń jẹ́ oore tẹ́dà ń lò lọ́wọ́ bá yàtọ̀ mí tí ń retí kò sẹ́ni ó tọ́pẹ́ ìgbà bí èso ọlọ́run wo ni ọba tí farada rẹ̀ pọ̀ lára gbogbo ń tá lè ṣe tó lè fi bínú, ọba tí ń fìfẹ́ hàn sí wa ń fìfẹ́ bá wa lò, ọba tó ń lọ́pa aláṣẹ pé ká má jòkó rẹ̀ pẹ̀tì sójú kan ká gbé dáwà àwọn kóńbi àwà kọ́tàn jáde. Ọfẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí lẹ́tọ̀ tó ṣe fáwọn ẹni tí ọmọ jẹ́ èèyàn rẹ̀ káwọn náà lè bá wà ní èèyàn rẹ̀. أحمده سبحانه وتعالى وأسأله أن يجعلنا من الذين تواصوا بالحق وتواصوا بالصبر. Àbálá kí Ọlọ́run wa kí àyín a dúpẹ́ fún un lórí àwọn tí ń ṣe fún wa lóore. Oore tí ń ṣe wá yìí pọ̀ kọjá kápẹ́ déédéé bọ́jú orí wa ti wá mọ̀ rèé. Ọba tó fi wá sínú àwọn táṣẹ rẹ̀ múlẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé àwọn kan bẹ bí wọn ò tiẹ̀ fẹ́ rere ṣe ńgbà wọn rẹni gbara wọn nímọ̀ràn ká ṣe rere, wọn agbára wọn nímọ̀ràn ká ṣòdodo, wọn agbára wọn nímọ̀ràn ká ṣe sùúrù, ó wá fi wá sínú wọn. Ọlọ́run a dúpẹ́ o. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له كتب على نفسه الرحمة العزة كتبها لنفسه ولرسوله والمؤمنين أجمعين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الناصح الأمين اللهم شفعه فينا يوم الدين. Àmín. Àjẹ́rí pé ìtọ́tọ́lọ́run jẹ́ gidi kò sí rí, kò sí nísìn kò sí ní sí òun nìkan ní jẹ́ Ọlọ́run. Ọba tá a jẹ́rìí pé òun nìkan ní jẹ́ Ọlọ́run yìí ó ti ṣe ní dandan sọ́nà ààrẹ pé aláàánú yín ń bẹ lọ́dọ̀ òun lòun sì máa ṣàánú fún yín. Àjẹ́rí tẹ̀lé pé ọ̀gá wa síwájú wa ní Muhammad ẹrúṣẹ́ Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run ni ẹni tí ó jẹ́ olùkìlọ̀ olùrírere láti máa tọ́ka wa sí ká ṣe olùrí tó kó palára bá wa láti máa lé wa kú ká má ṣe ìkẹ́ àti ìgbà àti Ọlọ́run bá sẹ́kùn ìṣẹ́lá Muhammad ẹrúṣẹ́ Ọlọ́run ẹni ìfọkànbalẹ̀ sí àná Muhammad kíkẹ́ wọn dọ́dọ̀ àwọn ilé àtàwọn ìdílé àtàwọn sọ̀hábò ń ṣe Ọlọ́run àti gbogbo àwọn ènìyàn pátá lápapọ̀. Àmín. يقول الحق تبارك وتعالى في محكم آياته ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. Ọlọ́run ọba tó ga lọ́lá ọba sọ̀rọ̀ ṣe tí kìí sọ̀rọ̀ dànù ó sọnù tírà rẹ̀ alápẹ̀lẹ́ tó fi ránṣẹ́ jẹ́ Muhammad wípé bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ tó pẹ̀lú tí bá ṣe fún yín kọ́ya jẹ́ pé àwọn ìjọ kan mọ̀ bẹnu yín àwọn àníṣẹ́ mẹ́ta tí wọ́n ó ṣe. Iṣẹ́ àkọ́kọ́ àwọn ó ṣe tá àti máa pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hun, àwọn ó ṣe tá àti máa sọ pé rere ni ẹ wá ṣe, àwọn ó ṣe tá àti máa rí ní tí ọ̀dà láti máa lẹ́wọ̀ èèyàn kó ń bẹ̀, àwọn ó ṣe tá àwọn tí ó máa ṣe dáwà gbéṣẹ́ Ọlọ́run káàkiri ayé àwọn wọn ni àwọn tó jèrè nù ni.
أيها الإخوة المؤمنون، اقتضت حكمة المولى سبحانه وتعالى أن يخلق الناس مجتمعين ليتعاونوا على شؤون الحياة ويسعون إلى ما يعود عليهم بالنفع والخير. والإنسان بفطرته لا يستطيع أبدا أن يعيش وحده بعيدا عن الناس، بل لا بد له من الاجتماع والتعاون مع غيره في إخاء ومودة وطمأنينة. ولهذا كانت الأخوة والصداقة والتعاون بين المؤمنين من تعاليم الإسلام. ọmọ ìyá wa mùsùlùmí alápọ̀nlé, ètò ọlọ́run lára dídá tó dá wa kò dá wa láwa nìkan, ó dá wa tìyàn, ó dá yẹn tì wá. Iṣẹ́ tọ́lọ́run fi ó ṣe láàrin wa ni pé bí apá bá tó ìtàn ìmọ̀ tó hà ní kọ́mọ ènìyàn máa bẹ lẹ́yìn onírànlọ́wọ́ ara wọn. Ìwọ ní tó fi ṣe ọ̀ lágbára, èmi lágbára ìní tó fi ṣe, ẹjẹ́ àfi kúnra wọn kó lè bá àhó kó lè bá àgbòrò. Ọlọ́run ṣe yìí fún wa ká lè máa jó ràn lọ́wọ́ ara wa. A ṣe bẹ́ẹ̀ nílé, a ṣe bẹ́ẹ̀ lẹ́bí, a ṣe bẹ́ẹ̀ láwùjọ. Yóò wá gbòòrò àtún kó lù ú. Ńgbà Ọlọ́run ni ó sàn sọ́dọ̀ tiwa tọ́pọ̀ yìí. Ẹjẹ́ ajá yóò mọ̀ pé Ọlọ́run ṣe eré sọ́dọ̀ tiwa ká tún pé bọ́ sẹ́yìn ìlú. Kíkiní wọn máa gbòòrò, kíkiní wọn máa fẹ̀, kí wọ́n lè máa mọ̀ wípé ìsìláàmù wo ẹsẹ̀sìn kékeré, ọba tó ní ilé ìsọba kékeré, ànábì tó fi rán ìsọba ànábì kékeré, tíra tó fi rán òkéré, àwa náà òkéré nú ayé kí wọ́n lè bá mọ̀ pé Ọlọ́run ṣeun sọ́dọ̀ wa. ومما يرفع العبد عند الله درجات ويكون سببا في نزول الرحمات أن يتخذ إخوانا له في الله وتعاونا معهم في كل شيء. wọ́n ní ìtàn tí ọ̀dà ni kọ́mọ ọmọ pé bàbá mi mọ kàárò ju yá mi lọ, ọ̀fẹ́ sọ fáyé nu pé yá rẹ̀ ò sí lọ́dọ̀ bàbá rẹ̀ mọ́, àbí bẹ́ẹ̀ kọ́ ìyá rẹ̀ mẹ́lé bí aláìsí kò wúlò. èyí tí jẹ́ kí ìgbésí ayé ọmọ èèyàn dá láwùjọ ẹni kọ́lọ́hún fa àwọn èèyàn rẹ̀ tì í, kọ́lọ́hún fòun náà ti àwọn èèyàn rẹ̀. bí n bá ń fẹ́ nàgà kí wọ́n máa bá a wá kàbà, bí n bá ń fẹ́ nọ́ọ̀mù kan kí wọ́n máa bá a gbé e súnmọ́, bí n bá ń pòrèrè nǹkan kan kí wọ́n máa pé ò ní pírọ́blẹ̀mù àwa ń bẹ pẹ̀lú rẹ̀. yóò rí bẹ́ẹ̀ fọ́mọ ènìyàn, àǹfààní wọn wà á kárí bí tí rínú táǹfààní fi gbòòrò. أيها المسلم، أخوك وصديقك في الله هو الذي يأمرك بالمعروف وينهاك عن المنكر. ولقد مدح الله سبحانه وتعالى الأمة الإسلامية لهذه الصفة، فقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. ọmọ ìyá mi mùsùlùmí alápọ̀nlé, Ọlọ́run wa nú Al-Qur'ani kò yẹ kó gbò kò dákẹ́ láti má máa sọ pé a ní ìwọ ọmọ ènìyàn yẹ fọwọ́sọ̀yà pé ẹ lọ béèrè mi wò ń lé wa, èmi ẹ dá sí yẹn. àìdásí yẹn ń túmọ̀ pé òwúlò nu òsì lóore la kọ́ ọmọ bá èèyàn ṣe káwá wo pé ta lọ̀rẹ́ rẹ tẹ́ ń jọ ń ṣe kọ́ wá jẹ́ èèyàn gíríkì tó ṣe rí mọ́ èèyàn. èyí ń lọ dáa ju Ọlọ́run wa sọ bẹ́ẹ̀ nú Al-Qur'ani pé kọ́yà máa bẹ́nu yín o. èyí tí ó ní nǹkan mẹ́ta: èkíní yóò lè rí rere tí ó tọ́ka ọmọnìyàn sí pé ó ṣe é torí òun náà ń ṣe. ẹ̀kejì yóò rí n tó lè pọ́nmọ́ lè kejì lára, yóò wá sọ fún pé má débẹ̀ òun torí mi náà ò ní débẹ̀. ẹ̀kẹta yóò wá jẹ́ ni ó gbà fún Ọlọ́run pé gbogbo ń tá a bá ṣe kọ̀ lọ lásán, ó ní tọ́lọ́run ó fi dípò. Ọlọ́run ní bọ́ bá ṣe pé àwọn tó kéwú bẹ́yìn náà ti kéwú, bí wọ́n bá ronú kan pé ó yẹ ká gbé kéwú kò kọjá bí a wà yìí kó sàn jáde,
àwọn baba ńlá wo gbé dúró ńlọrin ló fi jìnnà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá táwọn náà bá wá rò bẹ́ẹ̀ táwọn náà gbé kú òtá tún gbé gbọ̀nà míì kíní wọn sàn yọ kárì àmọ́ pàrọ̀ tó kéwú kọ́ ni wọ́n rò bẹ́ẹ̀ wọ́n kàn rò wípé ilẹ̀ yìí làwọn ó ti là wọn wá rí i pé bọ́bá là tán àfikọ́ làwọn ó tún sàn débò míì Ọlọ́run láwọn tó bá rí tiwọn rò dáa báwọn àwọn ló jèrè ẹni bá sọ láì ti èrò báwọn wọ́n ṣàṣìṣọ́ọ̀tì ni. Ya ibadallah. ẹrú sọ Ọlọ́run. الإسلام يطالبنا بأن نختار الصديق والرفيق الصدوق وكما قالوا الصديق المرافق خير من الشقيق المنافق. أما يا مسلمي إسلام وطلعوا فينا النبي شوا Ọlọ́run béèrè lára rẹ̀ fún wa wípé tó bá lọ́rẹ̀ẹ́ jẹ́ ọjọ́ rẹ̀ gidi ọ̀rẹ́ tí ò ní kó fàṣẹyìn bọ ọ̀rẹ́ tí ó rí rere rẹ̀ tí ò ní rí wípé kànáńtọ́ bá fi wá dáa fún lágbájá tí ò sì tí ì dáa fẹ́mi àyàjọ wà lójú kan náà ni àwọn àdọ́gba bíi ráìsì kò rí báwọn ọ̀rẹ́ gidi tó ní tí ó ràn ọ́ lọ́wọ́ tẹ́jọ gbòòrò láyé tẹ́tù lórí lọ́dọ̀ Ọlọ́run òun ni wọ́n ń sọ pé ọ̀rẹ́ gidi tó ràn ní lọ́wọ́ ó wúlò ó dáa ju ọmọ ìyá tí ń ṣe léṣù lẹ́yìn ẹni lọ. يقول رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف بقوله خير الناس من ينفع الناس وأول الصفات التي يجب أن يتميز بها صديقك الإخلاص في النصيحة. الإخلاص في النصيحة والنصيحة هي الدعاء إلى ما فيه الصلاح والنهي عما فيه الفساد. يقول عليه الصلاة والسلام من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام الذين اتبعوه لا ينقص ذلك من آثامهم شيئا. قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. Ànábì wa Muhammad ó sọ fún wa pé ọmọ ènìyàn tá a rò pọ̀ dáa fún jù láwùjọ wa ilé ènìyàn tí ń tó ṣe kó àǹfààní bẹ́ẹ̀ lòmíì eléyìí wá ń pé ọ̀dọ̀ rẹ̀ lèmi náà ti róore tọ̀hún pọ̀dọ̀ rẹ̀ lòun náà ti róore kéèyàn ó róore látara rẹ̀ ó wúlò ó ṣàǹfààní ju ọ kọ́dà bó o ṣì ń bẹ̀ kọ́dà bí wọn fẹ́ ní ṣàdúà ẹ̀mí wọn tó róore wọn mọ̀ ṣàdúà fún ọ nítorí wípé ọ̀gá wa ní Muhammad sọ wáyé wípé ẹni yóò wù tó bá rọ́nà rere òun ò ní tí ì ṣe ọwọ́ rẹ̀ ni ó ní tí ì ṣe ọwọ́ àpè pé kíní yìí nìyí bí glory rẹ̀ bá dé bọ́bá ti kàn ọ́ yọ kàn mí ìwọ wá ṣe ó ń tọ̀ wọ́n wá ṣe àbọ̀rọ̀ náà ewu ọwọ́ àrí kó wọn ò ní rìn nítorí wọn wo kẹlòmí náà mọ́ bọ́ọ̀nù ẹ̀ láàdá tí ó gbà yóò ṣe déédéé láàdá tẹ́ni ó ṣe rè ń gbà tòun tóun ò ní tí ì ṣe òun nǹkan kan ò sì ní dínkù nù láàdá tẹ́ni tòun bẹ́ẹ̀ lẹ́nu bá sánà àbúrú fọmọlà kejì ọwọ́ àpè tí ó fi àfi àbàjẹ́ fún òun nìkan kí ó bàjẹ́ fún yóò tún bàjẹ́ fẹ́ lómi ni ọwọ́ asánà kọ́ bàjẹ́ fẹ́ lómi iye èèyàn tó bá ti bí kíní ń ṣàgbákò gbàgbákò ó ti máa ṣẹlẹ̀ sí yóò máa kan òun náà tó lànà bẹ́ẹ̀ kàn wá ọba tó ní wá ní sọ báyìí fún wa ní Al-Qur'anul Karim ó ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tóun ẹjọ́ wọn fún yín nǹkan méjì ṣe é bẹ̀rù òun pẹ̀lú iṣẹ́ àtiwà àtìrìn yín ẹ sì jọ́rọ̀ gidi ọmọ jáde lẹ́nu yín ọ̀rọ̀ gidi òun ni pé ẹ má pé kò yà ní dáa fẹ́ni kankan mọ́ ni bí ọba ti dáa fún yín ẹ má sì máa sọ̀rọ̀ kẹ̀ ṣẹlẹ́gbàjá tó dáa fún kò ní pẹ́ tí èburú fún un gbogbo àṣírí wọn ní lọ́wọ́ tiwa yìí mélòó la tẹ́lẹ̀wọ́ rẹ táṣírí aláṣírí ń bẹ lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ bá ṣe méjì wọn ó ṣe méjì tí kò fún yín iṣẹ́ yín ò kú dáa tẹ́tẹ́lẹ̀ wọn ó tún yòókù ṣe fún yín
ẹ̀ṣẹ̀ yín sì pọ̀ tẹ́lẹ̀ tó lè má jẹ́ ríbi dìde òun mójú kò ń bi ẹ̀ṣẹ̀ yín fún yín ẹni bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tó jẹ́ ní òjíṣẹ́ Ọlọ́run káwọn irúfẹ́ níbẹ̀ ló jèrè tẹ́lẹ̀ tó tóbi. alhamdulillahi ar-ra'ufur rahim kataba ala nafsihi ar-rahma ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah وأشهد أن سيدنا محمدا عبده ورسوله نبي الرحمة عباد الله يقول رب العزة والجلال والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. gbogbo tí ń jẹ́ ọpẹ́ Ọlọ́run lónìí ọba táànú ẹ̀ pọ̀ ọba tí kẹ́ ẹ̀ pọ̀ ọba tó sọ ọ́ di dandan sí rẹ̀ lọ́rùn pọ̀ wọ́n máa ṣàánú yín ni ajẹ́rìí pé òun nìkan lọ́ba tá a sì ti pé ni tí gbé ni ajẹ́rìí tẹ̀lé pé ọ̀gá wa síwájú wa ní Muhammad ẹrúsìn Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run ni ọba tó níyì náà ló sànẹ́bì lábìyì ló fi alukurani tó fi rán ní abiyì tíra ẹ̀sìn tó fi rán sí wa ń jẹ́ abiyì ẹ̀sìn àwa tó wá ní àwọn àánú ìsìlámù náà wá jẹ́ abiyì ènìyàn Ọlọ́run bá lékún ìkẹ́ ìgè àti yọ́nú fún ṣe Ọlọ́run Muhammad ọ̀gá wa tọ́lọ́run rán sí wa nù òun ló gba àyà yìí wá sínú súrà yìí pé Ọlọ́run ní báyé bá ń lọ parí táwọn èèyàn máa ní tí wọ́n máa pé èéṣe ńgbà tí ọ̀sán ń ṣiṣẹ́ kí lòru ń wò kò yé ni pé òru ọ̀sà déédéé máa wò lásán ọba tó ní kọ̀sùn ó ṣiṣẹ́ lóní sí ó pé ọ̀sán tó bá dẹ̀yìn ìgbà wọn àwọn kan ó ṣiṣẹ́ jabura táwọn òsì ní lákòjọ Ọlọ́run ló ń fásitì kò gbá nì tó pé òun náà lòun ní òun fi búra dájúdákọ́ ọmọ ènìyàn wọ́n ń bẹ́ ń bí wọ́n máa lé wọn ò ní bá wọ́n máa bẹ́ ń bí wọ́n máa fọ ọwọ́ wọn ò ní tó wọ́n bẹ́ ń bí wọ́n máa sáré wọn ò ní débi wọ́n ń lọ àyàfà àwọn kan táwọn ò ní ṣe àṣebóró báwọn tí wọn ò ní ṣàṣedànù àwọn tí wọ́n gbà fọ́lọ́run pé ntọ́ba ṣe ló ṣeé ṣe wọ́n gbà pé tí ń bẹ lọ́wọ́ àwọn ọ̀dà ni Ọlọ́run ló bùn àwọn wọ́n wá fi tọ́lọ̀ ń bùn wọn ṣiṣẹ́ rẹ̀ wọn ọ̀dà sí báwọn nìkan wọ́n tó ráwọn kan ké sí láwọn èèyàn bí wọn pé mo fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ẹ máa bọ̀ wá kájọ ṣe é kẹ́yìn náà ní ń bẹ wọ́n jọ ń sòdodo ọ̀rọ̀ fi mọ́ra wọn nímọ̀ràn bí sùúrù bá tún dé wọ́n tún gbára wọn ní ìṣòro mọ́ràn. فالصديق الصحيح الصالح هو الذي يأمر أخاه وصديقه بالمعروف ويأتيه وينهاه عن المنكر ولا يكربه وأنفع الناس للناس من يفشون السلامة ويمسحون لإخوانهم ويفسحون لإخوانهم المسلمين في المجالس ويتفقد عنهم إذا غابوا ويتناورون في بيوتهم. يقول عليه الصلاة والسلام من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر له ولهما قبل أن يتفرقا. وقال في حديث آخر من عاد مريضا أو زار أخاه في الله ناداه مناد من السماء بأن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا صلى الله عليه وسلم. ọmọ ìyá mi mùsùlùmí ọ̀rẹ́ tòótọ́ ọ̀rẹ́ gidi tí kórìíre bá ní ńlọrẹ́ tí ó rí àti ṣe rere kọ̀ wá sí ó ṣe pé èmi nìkan ní ìdá rere ṣe èmi nìkan ní ìdá yìgbà èmi nìkan ní ìgbàládáwájú Ọlọ́run ó tún pẹ̀lú mi ìkúnra pé ǹjẹ́ mi ń ṣe ní tí fi ń dáa fún mi o ẹ̀yin náà wá ṣe é àti ọ̀rẹ́ gidi ilẹ̀ ni tó rí ní tí ọ̀dà ó wo bí ó ṣe sá fún tí òfin ní kàn ń kọ̀ wá wo rẹ̀ nìkan kọ́ máa wá pé àwa ti gòkè odò
káfárá ó tó já ayé ò fura sí ọ pé wọ́n tó gòkè odò kẹ́yìn táfárá fi já ìwọ lọ já afárá bọ́ ọ máa ń ti rí bí sáfà burú sọfẹ́lómi náà kọ́mọ dèbè aburú ó di méjì ẹlẹ́kẹta ọ̀rẹ́ gidi lẹni tó ní tí ọ̀nà ọwọ́ náà síbi ọ̀dà síbi tó wúlò táwọn míì ó tún máa kọ́ sèré lárẹ̀ tó lẹ́ni ọlọ́run sí wa ná Muhammad bẹ́ẹ̀ ti yòó mẹ́ẹ̀mọ́ ni òun ló sọ bẹ́ẹ̀ fún wa wípé ọmọ ènìyàn mùsùlùmí èmi ó déwájú ọlọ́run lálàáfíà ó sì wù mí kí n kó yín déwájú ọlọ́run lálàáfíà ẹ̀yin náà ṣe rere ẹ gbà àwọn èèyàn nímọ̀ràn rere ẹ jìnnà sáburú ẹ láwọn èèyàn kú kàn má ṣe aburú nítorí pé ọmọ ènìyàn tó bá láàánú ọmọ làkejì rẹ̀ lọ́kàn kódà báwọn èèyàn ọ̀rẹ́ ti sọ fún ọ pé o ṣeun ṣé wọ́n ti rádọ̀ rẹ̀ sàánú ná o ṣeun lọ́wọ́ mọ̀ kí ọ. Allahu akbar. Allahu akbar. Tilka hiya sifatu al-mu'min al-khayyir. ومن قال فيهم نبيكم الكريم عليه الصلاة والسلام خير الناس أنفعهم للناس. ìròyìn rere nu tọmọ mùsùlùmí ní ọ̀rọ̀ gidi nu tá Ànábì wa Muhammadu sọ nípa wa wípé alẹ́ ni ó dáa fún jù nínú àwọn ènìyàn ìlànà táwọn èèyàn tara rẹ̀ ráǹfààní táwọn náà ń pé bí mo ti wá rí lónìí yìí Ọlọ́run kọ pé yóò rí bẹ́ẹ̀ fún mi ní o àmọ́ sábàbí lágbájá ni. وفي الحديث القدسي عن رب العزة أنه قال قد حقت محبتي للذين يتحابون من أجلي وقد حقت محبتي للذين يتزاورون من أجلي وقد حقت محبتي للذين يتصدقون من أجلي صلى الله عليه وسلم. mùsùlùmí méjì tí wọ́n pàdé ara wọn ó lóore fún wọn á sì máa pè wọ́n léèyàn re nítorí pé wọ́n sálàmù síra wọn wọ́n bá wọ́n láàrin ara wọn ààyè kájòkódé wọn ò máa jára wọn lẹ́bò lérí ìjòkó wọn gbára wọn láyè láti jọ jókòó Ọlọ́run ní inú àdísì tó mọ́ láàrin rẹ̀ sọ́nṣẹ́ Ọlọ́run Muhammad Ọlọ́run sọ wípé mùsùlùmí méjì ẹnì kíní ọ̀rẹ́ ẹnì kejì ọwọ́ àlọ́ ẹnì kíní ń fẹ́ràn ẹnì kejì ẹnì kíní àtẹnì kejì wọ́n jọ ń gbára wọn nímọ̀ràn rere ẹnì kíní àtẹnì kejì wọ́n rí tó lè kópa lára bẹ́ẹ̀ ẹnì kejì wọ́n jọ ń sọ fúnra wọn Ọlọ́run ní ìfẹ́ mi Ọlọ́run di dandan fún wọn ìlọsíwájú rí ọmọ báwọn èèyàn ń ra burú sí wọn kò ní kàn wọ́n bí wọ́n ń lé wọn wọn ò ní bá wọn wọ́n fẹ́ ṣe wọ́n ń kà owó ò ní ká wọn. Qala ta'ala inna Allah ya'muru bil 'adli wal ihsan وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه عليكم يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تفعلون. dájúdájú Ọlọ́run ọba sọ̀rọ̀ ṣe tí èso sọ̀rọ̀ dànù ó pàṣẹ mẹ́ta sófin mẹ́ta nu àyà kan ṣoṣo onídàásáká òun tó ń jọ́ lọ́hùn lòun pàṣẹ ìmọ̀ ṣe déédéé níjọ́ nǹkan bá dẹ ẹni tó ń fẹ́ràn àtẹni tó ń fẹ́ràn pọ̀ ìwọ lọ́wọ́ wà nígbàánu kọ́ sọ̀rọ̀ má ṣe é fẹ́fọ́ ẹni tí ò ń fẹ́ràn kọ́dà bó ṣe pé òun ni lòun ni ó ṣàìdá Ọlọ́run náà lòun tún pàṣẹ ẹ máa ṣe rere fẹ́ni tẹ́ ẹ mà àtẹni tẹ́ ẹ mọ̀ òun sì tún sọ fún yín pé ẹ máa fáwọn tó súnmọ́ yín ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́tọ́ sí wọn wọ́n ti sọnù wọn lọ́ọ́ dáa fẹ́nìkan nu fámìlì wọn ìwọ tó lọ́ọ́ dáa fún lára wọn náà lọ́ọ́ wá wúlò fún wọn yìí Ọlọ́run lòun tún kìlọ̀ pé jìnnà síbàjẹ́ tinú lẹ́tà àdúgbò tìlú kọ́ ọ máa pé ibi táwọn bá fẹnu bàyàn jẹ́dé gbogbo ayé yìí ò lè tún ṣe nítorí wí ni pé kò ní dáa fún ọkàn yẹn ayé rẹ Ọlọ́run tóun tún kìlọ̀ yìí náà lòun sọ pé tí ò ní dùn mọ́ bẹ́ẹ̀ nìkan má ṣe sáà tó bí ọ àbí sílé yín má ṣe sọmọ làkejì yóò dùn òun náà lòun sì ń sọ pé ìgbẹ̀yìn ọ̀tẹ̀ pé kè é dáa má báwo èèyàn pé kè ọ̀tẹ̀ pé ní tí ń bẹ wájú ó ṣubú wọ́n àti Ọlọ́run ti ń ṣe fún yín nu kẹ́ ẹ jẹ́ ni tí ó gbọ́ tí ó gbà tí ó sì tẹ̀lé ẹ máa rántí Ọlọ́run ẹ má fọ Ọlọ́run lẹ̀ láì rántí ẹ máa dúpẹ́ orí Ọlọ́run kóore ó lè bá a máa pọ̀ sí ẹ máa ṣàánú àwọn tí ò tí ì tó bí yín kọ́lá àti iná ò lè bá a máa gòkè káwọn náà sì bá a máa ríbi gòkè wọ́n àti Ọlọ́run ti ń ṣe nu kẹ́ ẹ jẹ́ ni tí ó gbọ́ tí ó gbà tí ó tẹ̀lé. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين
اللهم اجعل للمسلمين من كل هم فرجا ومن كل ضيق مخرجا ومن كل بلاء عافية. اللهم اجعل هذا البلد إلوري وهذه الولاية ولاية كوارا وهذه الأرض نيجيريا أجمعين، واجعل بلدنا الإلوري آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم انصر أميرنا أمير المؤمنين وأيده بتأييدك وقوه وانصره في الإسلام، وانصر أئمته وعلماءه ووزراءه وعساكره إلى يوم الدين. اللهم اكتب السلامة والعافية علينا وعلى الحجاج والغزاة والمسافرين في برك وبحرك وجوك من أمة محمد أجمعين. آمين. عباد الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين. اللهم نور على أهل القبور قبورهم. آمين. اللهم تب على التائبين واغفر ذنوب المذنبين. واقض الدين على المدينين واشفي مرضى المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. nígbà tí wọ́n sùn tọ́ ọ̀pẹ́ tó fi jí láàárọ̀ ló fi rò pòrú orúkún o nítorí pé wọ́n ń jáde ọ̀hún wọlé ní òjò ọmọ pé nǹkan ń ṣàwọn èèyàn o nítorí pé wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ dé wọ́ nítorí àwọn ńláńlá tó bí ọ inú òjò ọmọ pé yà ń jẹ́ ìsìlámù bì kan o. ọlọ́run bá ṣe yìí tọ́pọ̀ fún ìsìlámù àtàwọn mùsùlùmí káàkiri ayé ibi tára ti ní wọ́n wúlò mọ́sàbá ṣàánú gbogbo àwọn tára ní àwọn tí bí ń pa ọlọ́run bá fún wọn lóúnjẹ jẹ, àwọn tí ń bẹ pẹ̀lú àìmọdé ọlọ́run bá fún wọn lálàáfíà, àwọn tí rònú òjò wọn gbádùn bó wọn ti gbọ́rọ̀ wọn gbà ọlọ́run bá ṣèdẹ̀kùn fún wọn. ọlọ́run ìlú wa ìlú Ìlọrin ọlọ́run má dààmú wa, ọlọ́run má wàhálà wa. Number 1 sáfù wájú ní Ìlọrin wa, ọlọ́run má sọ wá di sáfù ẹ̀yìn. ọlágbára rẹ ọlọ́run gbogbo ohun tí ń jọmọ Ìlọrin tí ń bẹ lókè ọlọ́run má rè wọn bọ́, gbogbo àwọn tí ń pàkè lọ́wọ́ ọlọ́run jẹ́ wọn rókè gùn, gbogbo àwọn tí wọ́n ń gbógo fún wa ọlọ́run bá ṣàánú àwọn náà ọlágbára rẹ. ẹni ọlọ́run fún láàyè yìí kó rí gbé kalẹ̀ báyìí ọlọ́run má sábà ṣàánú ẹ̀. kúkúrú ẹ̀mí ọ̀kan nu tí èjẹsẹ̀ ni ọyọ ni ọlọ́run má gbé bá, kò lè dìde mọ́ ọlọ́run má ìṣàgbákò fún un. ikú tòsítòsí ọlọ́run má fi sísàsín fún un, má fàbùkù dípò àpọ́nlé wọn, má fẹ̀tẹ́ dípò yìí wọn, má fi ìkórìíra dípò ìfẹ́ rẹ ọlọ́run tí ń bẹ lára wọn. wàá jẹ́ wọn orí ìṣẹ́jáyè yóò gbòòrò kí wọ́n tún máa pẹ́ bàbá ọ̀tẹ́ mà tún ṣe mí àkékeré tí mọ̀lẹ́tẹ̀ ń bí omi tó tún ṣe bẹ́ẹ̀ ni kí wọ́n ọlọ́run máa ṣe fún un. gbogbo àwọn tọrọ rẹ̀ ń dùn mọ́ ọlọ́njọ́ máa dáa fáwọn náà sí i, gbogbo tí ń àdáwọlé kálukú ọlọ́njọ́ yọrí sóore ọlágbára rẹ ọlọ́run. àmín gbà mẹ́ta. àmínà àmínà àmín ya rabbal alamin. alhamdulillah ala kulli hal wa na'udhu billahi min hali ahli an-nar. آمين. نتذكر في السنة الماضية لما حضرنا هنا لتأسيس هذا المركز، فتحنا باسم الله وتمشينا قدما بعد قدم، وإن شاء الله سنبقى هنا سنوات عديدة بزيادة البركة وطول العمر والتوفيق والرضا من الله سبحانه وتعالى لصاحبنا الشيخ أبو بكر عيسى. واحد يقول عيسى، ليس بعيسى بل عيسى.
amadallahu fi umurihi. bàbá ní kì í gun ọmọ wa tùrú barakallahu fi kì harakatihi. í pọ̀ kọ́ mọ́ pé wa sakanatihi. ọjọ́ eégún kọ́ mọ́ tó àfàìmọ́kà kó tó di pálọ̀ gbẹ́nu dúró nísìnyí wọ́n ní ìlàkà bí àná yìí ọdún kan pé tí bàbá ọ̀tẹ̀ yanjú bí ìtàn tó wá pé gbogbo ayé pé yàrá ń dúpẹ́ fọlọ́hún ẹ wá wo tọ́lọ́hún tún ní ọ̀tọ̀wọ́ mi ṣẹlẹ̀ wọ́n ní ló ti pọ́dún kan yìí ọlọ́run ẹni ni ojúlé yìí ó jẹ́nu ọdún rẹ̀ kẹtẹ tí àyè yóò máa ṣẹ̀mí ẹni tó láàyè yìí náà ó sì máa ṣẹ̀mí ọlọ́run tí ń rí tí ń fi ń rí ṣe ọlọ́run má gbà kó lọ́wọ́ ẹ̀ má sọ ọ́ dẹni tí ọmọ wa wò lẹ́yìn iwájú náà ni kí wọ́n máa wò ó ọlọ́run máa sọ òun lóhun nìkan tí wọ́n tún máa pọ̀ sí tí wọ́n tún máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún máa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n máa ṣe tàfíìsù kùránì àwọn ọmọ tí wọ́n máa ké ìdádì àti gbogbo ìlànà tí wọ́n là síbí yìí ọlọ́run fàlùbáríkà sí i ọlọ́run tí wọ́n jẹ́ èso rẹ̀ tí wọ́n máa tọ́ka ń jọ́ mi pé ntọ́lọ́ ntọ́wọ́ ọ̀tẹ́ntìkì ṣe ní ọlọ́run ìwọ lágbára kó o ṣe bẹ́ẹ̀ la fi bíọ́ ni o ó bá yẹ pé ojú ẹ lòmí ọ̀dọ́ tòun là bá lọ amínà abáwọ́ ọlọ́mọ dààmú ọlá wọn májọlá wọn dọ́là àbòmí májọ máa wọlá wọn lọ́wọ́ gbogbo tó fi ń sọ láti ń jẹ́ lọ́rin ọlọ́run má tó sọ wọ́n dèrò ẹ̀yìn àmánà lọ́rin àtìlẹ́ àtàjò lọ́rin ọlọ́run fi alọ́kàn balẹ̀ káṣí amínúgbà mẹ́ta wọ́n ní ká máa wá dìde pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bi sáfù tá a wà láti gbẹ̀rún dúró. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. استووا الكتف بالكتف تراسوا واعتدلوا يرحمكم الله. الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. الله أكبر الله أكبر.
سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. wọ́n ní bàbá wa Imam Imale. ẹ dákun jẹ́ àfarabalẹ̀ àwọn bàbá wa Imam al-Akbar Imam al-Malawi. أنا أقول بكل لسان سمي العسيس أياكم الله بنصره wọ́n ṣàdúà fún gbogbo wa khasata wọ́n sì ṣàdúà fún ẹni Ọlọ́run fi àyè yìí ta lọ́rẹ kún yìí tí wọ́n tún ṣe níbi khutuba wọ́n wá ṣàdúà fẹ́ni kọ̀ọ̀kan wa náà àtúnlékún lé rire lẹ́ni rire wa kò ní dérí ibú. àmín. bàbá wa Ọlọ́run ní ṣe yìí náà lákìmọ̀ fún yín bàbá. Ọlọ́run ọjà máa gbádùn yín sí ẹ̀yin náà máa gbádùn ara yín yóò sì gbà á lẹ́sìn fún yín ọ̀la amínà ọ̀la amínà ọ̀la amínà akramakum. àbáwá ìmáàmù àgbà ní Ìmàlè tí wọ́n ń jẹ́ ìmáàmù àgbà fún gbogbo mọ́ntíkà Màláwíyà nílùú Ìlọrin tí wọ́n tún jẹ́ deputy chief imam gbogbo Kwara wọ́n ní ká pé sallallahu alayhi wa sallama ká tún pé sallallahu alayhi wa sallama ká tún pé sallallahu alayhi wa sallama káwá pé Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم إليك ذلك تقول اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. àdúà àkọ́kọ́ wa lọ́dọ̀ bàbá wa àgbà nílọ tó yẹ pé gbogbo ìgbésí ayé wọn ojú ọ̀nà ẹ̀tọ́ Ọlọ́run tà nábì yìí ni wọ́n fi ṣe ó sì tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé báwọn bá padà pàdé níwájú Ọlọ́run èrè ńlá tó pọ̀ ní làwọn bá wájú Ọlọ́run pàápàá kídímọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ṣe. ẹlẹ́ẹ̀kejì àfáà wa tá a mọ̀ wọ́n dáadáa tí wọ́n tún jẹ́ àfáà fún àfáà wa bàbá ọ̀tẹ́. rahimahullahu rahmatan wasi'a bàbá wa àfáà wa amirul jaishi maulana shehu yaya Solaty ọlọ́mọba kára kún kẹrẹ fún wọn lọ́njẹ́ kí a mọ̀ dá fún wọn àtàwọn tí wọ́n jà lùbáríkà wọn nígbà wọn ń bẹ lókè pẹ̀ àwọn tí wọ́n ti wá lọ pẹ̀lú wọn tẹ̀ ṣẹ́kù lẹ́yìn wọn báyìí látọ̀dọ̀ àfáà wa authentic ta lépa wá ọlọ́njẹ́ mi yóò gùn ọlọ́njẹ́ lálàáfíà ọlọ́njẹ́ ó ṣe pé tọ́lọ́hun tẹ́ ń ṣe yìí náà ni ọmọ wù yín ṣe lọ láéláé. bákan náà lọ́dún tó kọjá tá a wá yín ní déédé àkókò yìí ó dùn ọ́ lárinrin ó kó pàǹkì ajékú kalẹ̀ á tún kí ọlọ́run fún ẹni tọ́lọ́run fún níṣẹ́ yìí ṣe bàbá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn náà sọ pé lọ́dún yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run
tá a fi máàkì pé àtúnbẹ̀lẹ̀ ní lẹ́yìn ìgbà tọ́lọ́run fún wa tó bá wa ṣe lọ́dún kan gbáko. àwọn wá kí bàbá wa ìmáàmù àgbà nímọ̀lẹ́ kí wọ́n wá gbogbo wa náà sì wá pàdé wọn. alhamdulillah ọlọ́run dákun má ṣe yìí láṣẹ mọ́ rere o má ṣe yìí láṣẹ mọ́ ẹ̀sìn o jọ mọ́ lọ́dọọdún káwá kayọ ọdún kọ́pọ̀ kámọ́ abira pé yóò tó gògì ọdún nísìn ara ò ọ̀mọ́ sí 100 ọdún ni ó dà pẹ̀lú àtàláfíà tẹ̀mínẹ̀sì ní kọ́lọ́njọ́ ọmọ jẹ́ ọlọ́njọ́ ọmọ rí bẹ́ẹ̀ o ọlọ́njọ́ ọmọ rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ fún àfáà wa láti jìnnà ayé kálukú ni kálukú ti wá ìfẹ́ ló mú yín wá o ìfẹ́ ló mú yín wá o ẹ̀san rere ìfẹ́ ọlọ́run ló ní lọ́dọ̀ tí ìsan ni ọlọ́mọ́sàbá sẹ́ni kọ̀ọ̀kan yín o ìpadà sáyé ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́njọ́ jẹ́ rọrùn bí ẹ bá gbèsè ayé yín dé ibi ọlọ́run ni ó dáa déhùn ọlọ́mọdé ó ṣe pé ibi tí ó dáa mọ́nu kò tó máa dáa síwájú àti síwájú sí i pẹ̀lú ògo ọlọ́run àti agbára ọlọ́run lórí àwa ẹ̀dá ẹ̀ ọlọ́mọsàbá ṣe bẹ́ẹ̀ fún yín. bàbá wa Dáúdù Màlété ṣe àti Mágàjí wa ní Màlété bàbá ní gbogbo ń tẹ́ ń fi ń sọlá lọ́la àfa àlímì ọlọ́mọdé ọ̀parẹ́ gbogbo àwọn Mágàjí àtàwọn aláǹgùá táàjọ wa pàdé sin lọ́hùn níjọ́ mẹ́jọ àti bàbá ọjà bàbá lọ́jà gbogbo yín pátá ntọ́lọ̀ ń fẹ́ ṣe fún yín lọ́fà tẹ́yìn náà fi ń ṣe bẹ́ẹ̀ ti ń ṣe yìí bàbá Mágàjí wo elémèrè ọlọ́mọ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín. amina. bàbá wa àfa wa àgbà Imam Solaty. àná mi lu pàtàkì. wá pè sọ́dọ̀ yìí sí ọ̀dọ̀ ẹ̀ ti ṣe pẹ̀lú ọmọ mi o ìbálò tó dáa jù bẹ́ẹ̀ lọ ìgbà ìlú. bàbá ni wọ́n jíṣẹ́ báwọn bẹ́ẹ̀ ti ṣe pẹ̀lú ọmọ àwọn ẹlẹ́ ṣeun. amina amina. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلمين مؤمنين في طاعة الله وفي طاعة رسول الله صلى الله عليه وسلم آمين 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 يا الله. ألم نشرحها ألم نشرح لإيلاف لإيلافي آمين. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بابا ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. كاشي آمي متى قوة دا okùn méjì kẹlẹ́kẹ̀ tó kílẹ̀ kò sẹ́ni tí oore báyìí ó wù kò sẹ́ni tí inú rẹ̀ ò sì dùn sí i bẹ́ẹ̀ bá ti débí inú rẹ̀ dùn sí i ni kí oore báyìí ó tún tẹ kálukú lọ́wọ́ ká ìdùnnú tó máa lékún kálukú wa gbogbo àwa jàmáà tá a wá ń kírun bí tá a já èyí ó pa sófo inú yóò máa dùn sí oore yóò máa lékún
Àmín. lẹ́ẹ̀mẹ́ta wọn ní ká tún yorùbá nẹ́bì sallallahu alayhi sallallahu. bàbá wa al-imam al-malawi al-imam al-jami' al-akbar عندنا في الأزهر يقال الشيخ الإمام الأكبر وعندنا في الإيلوري عندنا الإمام الجامع الأكبر الإمام الملاوي نينكا كتالي في كوناي نينكا كتالي في سوادوا àmọ́ tí ó bá ní màálù tó sì lówó adìẹ yóò padìẹ gbogbo ẹbí tí ń jẹ́ Sàlátì tí ó wẹ̀yìn pátá lówó àdúà lówó kònà 500,000 naira. Gbọ́lọ̀ tóbi bí wọn náà bá fẹ́ máa nẹ́rù rẹ nu ẹbí yín gbọ́lọ̀ tóbi dáadáa. àwọn èèyàn sì ń bẹ́ kalẹ̀ tí wọ́n ò ní jówó wa yọ yá gan. ìmáàmù Lẹ́kì ń bẹ́ ńlẹ̀ àfẹ́ plọ̀tù ńlẹ́kì ẹ̀mọ́ yìí tí wọ́n ń tà ní. àfáàwọ̀ àti ìdìbòdò ń bẹ́ ńlẹ̀ ìdí tó dìbòdò odò mímọ̀ ni odò kéwú ni odò owó ni. Alhaji Olúyẹ̀lé láti Ìbàdàn tani ìmáàmù Lẹ́kì wọ́n ní 500,000 naira 50,000 kí ni wọ́n kó lẹ́nu mi bọ̀rọ̀ ní èyí tá a gbà yìí náà yóò wọ bẹ́ẹ̀ náà 50,000 olùkọ́ mi dókítà ni 50,000 naira ìmáàmù Lẹ́kì àbáàkámọ́wò yìí wá ni ọlọ́wọ́n jẹ̀ balẹ̀ yín láyọ̀. àmọ́ màláwo ni bí a bá tún dé Lẹ́kì owó tẹ̀ tí gbaru rẹ̀ rí lẹ́tùn máa gbà bàbá àmọ́ màlẹ́ ló wí bẹ́ẹ̀. ṣìrù dámàwùlánà 20,000 naira ilé ṣìrù ò ní bàjẹ́ láyéláyé ẹ̀yin náà ò ní bàjẹ́ máa rí ṣe sí i. Àmín. Darosa 20,000 naira Darosa ni Olúyọ̀lé láti Ìbàdàn Olúyọ̀lé Ìbàdàn náà ló lo Olúyọ̀lé 20,000 naira kò ní burú fún yín. lọ́ọ̀yà Abdul Hafiz ọlọ́wọ́n máa dáàbò rẹ̀ bó ìsọ ọlọ́run ní jẹ́ Abdul Hafiz láìpẹ́ àfisàn kú ọkọ rẹ̀ ẹ̀ ṣe àmín. Àmín. náà ìgbọ́n tó wí tani kásàdúà ilé epo kásàdúà filling station ilé epo orí òní jóná ó ní 50,000 naira ó tún kọ́ mi sí. Àmín. Bàbá lọ́jà general 5,000 naira gashi imam. lọ́yà Abdul Hafiz 100,000 báwa fún ọ ní àkáǹtì Imam Malawi. now nbolo mani wo lè mú tiẹ̀ wá mú wa chairman gbogbo Mọ̀lété. Aláràfà mọ̀mọ́lé. ó sì tún rẹ́rìn bí ẹni wáyàwó tuntun ó ní 5,000 wà àdúrà wá kí àwọn bàbá. Ìmáàmù ọ̀pẹ́ bí yìí láti Abẹ́òkúta gbogbo ẹ̀gbọ́n ò ní bàjẹ́. Aláràfà bàbá nù Allahu Akbar. ṣeun afáwa Gamali Din. ńláńlá tọ́lọ́. Àlífà bàbá wa àgbà lẹ́kọ̀ọ́ bàbá alágbàjì bàbá alágbòjì lágbàjì 5,000 naira. Naam afáwa Gamali Din andina Gamali Din al-Afghani min mashayil Azhar. Àlífà wa Agboola ní Èkó Allahu Akbar bàbá wa Agboola atọ́lọ́lá òmùráwù bàbá ẹsẹ ṣéwulẹ kan náà baba Dáúdù ní 10,000 naira ibo ló kù sí wọn sẹrábà náà ní sìkálukú ọmọ ẹ lọ àmàlí bẹ̀rẹ̀ programu tó tún kù àbí ṣùgbọ́n programu olótún kù Ba'da al-Asr ọ̀ya baba wọn sẹrábà náà ta ló tún kù ń bẹ̀ àkáǹtì tó mú wa dákun fún wa la so ti lọ 100,000 látọ̀dọ̀ San Abdul Hafiz láìpẹ́ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ọ insha allah bàbá ìmáàmù wí bẹ́ẹ̀ bàbá ìmáàmù wọn ni ká tẹ́wọ́ rábà náà afáàmà alikadiri ìbọn ní ṣe nǹkan àlè dásẹ̀rin àyà àti mọ̀ ọ̀dà bàbá ọ̀tẹ́
mukadamu Isa Seiful Kadiriya Murshidul Anami ọ̀sáwù ká tún ṣàdúrà fún àfàmọ́ni àìmọye màálù tẹ̀yìn náà ti fún yà Allahu Akbar àfàmọ́ ọlọ́run ọmọ kún òun náà Túnjí Buhari màálù ńláńlá kan ẹ dákun ìtàn mẹ́rẹ̀ẹ̀rin àtẹ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹ kó bá mi lé ilé mi náà lọ́wọ́ lọ́ọ̀yà ọlọ́wọ́ sọ gbogbo wọn dé lọ́ọ̀yà Abdulhafiz láti màálù ńláńlá kan lòun náà tún fún yín làwọn náà fún yín èmi náà ó mú adìẹ dúdú aṣáyọ kan wá ṣírù dámọ̀ lánàá gbogbo tọ́kì tá a máa jẹ bàbá ṣírù ló mú wá ẹ ní mọ́ọ̀sì tọmọtọmọ ẹlòmíràn máa ní kí ni bàbá ọ̀tí ò ní ìwọ tó ràn án lọ́wọ́ ọlọ́wọ́ máa ràn wọ́n náà lọ́wọ́ ìwọ tó ràn án lọ́wọ́ ọlọ́wọ́ máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́wọ́ bá dúpẹ́ fún gbogbo yín gbogbo ibi títí ń ríran lọ́wọ́ ọlọ́wọ́ ní dínà mẹ́yìn náà ọlọ́wọ́ ní dínà mẹ́yìn náà ọlá dáadáa tiẹ̀ tóun náà ń ṣe bàbá ìmáàmù bàbá ti gbáǹdì báyìí ń ṣe dáadáa fún wa kìí ṣe pé ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sí wa nulẹ̀ àwọn àtàjẹ́gbọ́n rẹ̀ kò sì ṣe báyìí sí wa kò rúpa àríyáhíyù yóò máa fún wa lówó inú rẹ̀ ó sì tún máa dùn rọ́júlún àríyáhíyù Allahu yuhayyikum ba'da iznikum yóò máa fún wa lówó inú rẹ̀ ó sì máa dùn bàbá ní ó ṣe nǹkan báyìí kò ní ṣe gáàrí sí wa ipa torí tó ti níjù wa lọ kọ́ máa yóò ní anakumullah náà ni Allah yóò máa rí ni fún wa o kọ́lọ́ má gbà lọ́wọ́ wa o pẹ̀lú ìtẹríba àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n ti jọ́ mi lọ. Amina. Bóun bá ń jábúrò fún mi àwọn ẹ̀gbọ́n tèmi tó ní lo mọ́gó tó dúró tì yìí òun náà tún jẹ́rìí rẹ̀ pé bó ti rí nù bẹ́ẹ̀ làmírù yìí náà Ọlọ́run má gbà wọn lọ́wọ́ wa o má gbà wá náà lọ́wọ́ àwọn náà jápẹ́ fúnra wa o àti bàbá wa Imam Solaty àti bàbá wa Khalifa gbogbo Ọlọ́run jápẹ́ fúnra wa. Àmín. Anakumullah anakumullah wọ́n ní ẹ tẹ́wọ́ rábà náà. bàbá wa Imam àgbà ní Màlẹ́ wọ́n ní ká tẹ́wọ́ rábà náà. Ọlọ́run ẹ̀mí wa ní ìdí ìbẹ̀rù rẹ̀ Ọlọ́run bá bùn ẹ̀mí wa ní ìbẹ̀rù rẹ̀. Allahumma ati nufusana taqwa wa zakkiha anta khairu man zakaha. Ọlọ́run bá ṣàfọ̀mọ́ ẹ̀mí wa ìrẹ́ lọ́ba tó dáa tó lè ṣàfọ̀mọ́ ẹ̀mí wa. Anta waliyuha wa maulaha. Ìwọ ló kù ní ìwọ lálákòóso rẹ̀. Allahumma ahsin aqibatana fil umuri kulliha. Ọlọ́run jẹ́ wa náà rí ibi eré sọ́ọ́ká jẹ́ alájùbọ̀tán rẹ̀. ahsin aqibatana fil umuri kulliha. Mójútọ́rọ̀ wa gbogbo ẹ̀ pátápátá. Ẹ̀sìn ayé àtẹ̀sìn àlìkìyámọ̀ Ọlọ́run làwa ń bẹ̀. Ṣé wá lẹ́ni tí ó kú pẹ̀lú Islam níbi ìtẹ̀lé tọ́lọ́hun àti ìtẹ̀lé tòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam. Amina. Ọlọ́run fúnra àwọn ẹ̀ṣẹ̀ wa jù wá. Àṣejù wa pọ̀ nú àwọn ọ̀rọ̀. Ẹ̀ṣẹ̀ wa nílẹ̀ dáadáa. Yàrá ṣe mọ́jà pọ̀ ta ọkà wa. Amina. 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 Gbogbo tí ń jẹ́ Sàlátì. Gbogbo tí ń jẹ́ Sàlátì látòkè délẹ̀. Nítòsí ní jìnnà. Lọ́kùnrin lóbìnrin. Bá a fi sọ̀rọ̀ rẹ sọ gbogbo wọn. Bá a fi sọ̀rọ̀ rẹ sọ gbogbo wọn. Àwọn tí ń bọ̀ wálé lórí ìrìn àjò. Ọlọ́run dáàbò rẹ bò wọ́n. Bá a fi sọ̀rọ̀ rẹ sọ wọn. Gbogbo àwọn tí bàbá ọ̀tẹ́ ròyìn pé wọ́n kọ́ àwọn pẹ̀lú ìrànlọ́wọ́ tí bàbá ṣe wútú wà lé lórí Ọlọ́run má fa wọn náà lẹ̀ Ọlọ́run jẹ́ ó máa dáa fún wọn sí. Àmín. Ká ṣe Fatiha atahiyatu rabbana Ọlọ́run jẹ́ àdá alábọ̀. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. آمين آمين آمين. سبحان ربك
rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. صلوا على النبي الكريم. شيخنا عيسى العجيب يا أوتنتيك صلاتي. 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 جاء بالعيد طغوب وبه مشت قلوب بك يا عيسى العجيب يا أوتنتيك صلاتي. شيخنا عيسى العجيب يا أوتنتيك صلاتي. فقد سيف القادرية فقد سيف القادرية بيننا بالعبقرية وبرتباتنا عليا يا أوتنتيك صلاتي. شيخنا عيسى العجيب يا أوتنتيك صلاتي. عيدك اليوم سعيد عمرك الفذ مديد خيرك الله يزيد يا أوتنتيك صلاتي. شيخنا عيسى العجيب يا أوتنتيك صلاتي. الله شيخنا عيسى العجيب يا أوتنتيك صلاتي. 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 شيخنا عند صلاتي أحمده قوض الزمان. شيخنا عند صلاتي أحمده قوض الزمان. في صميم القلب قد حل لا الهوى والجسم ينهل حينما كنت أقوم الوصل بشيخ صلاتي. شيخنا عند صلاتي أحمده قوض الزمان. إشقوق قد ظل يتقيني وقولي كاد يلقي بل أجول الطرق أبقي مدد شيخ الصلاتي. شيخنا عند صلاتي أحمده قوض الزمان. يا صلاتي أنت نجم يا صلاتي أنت نجم يا صلاتي أنت نجم يا صلاتي أنت نجم. فضلك فينا يا أمو إنما وصلك قلوب بك سلوني يا صلاتي. شيخنا عند أحمد قوس الزمان. شيخنا عند صلاتي أحمد قوس الزمان. صل يا ربي على من ذا صلاتي بإعاما متجا في جونا وعلى آل صلاتي. شيخنا عند صلاتي أحمد يا لدى أم الخير لا تنساني أغاني النداوي. عبد القادر يا ولد أم الخير لا تنساني أراني النبي. يا عبد الغالي يا كعبة القصان لا تنساني أغاني النبي. عبد القادر يا ولد أم الخير أراني شيخ عبد الغالي شيخ لله عبد الغالي شيخ لله أبا صالح شيخ لله أول هدى شيخ لله نور الهدى شيخ لله باغ أننا شيخ لله يا أنا أسود شيخ لله يا جوارود يا
shaki da wasu ya buɗe gambala ya shaki shaka ya aba isa ya aba musa ya aba zale ya aba zale ya jilale ya jilale kabo televitiyale wagi balayegale bagi salbagadale hulkolo samadale kabo televitiyale Abdul Qadir ya Abdul Qadir ya Abdul Qadir ya Abdul Qadir ya Jilale ya Jilale ya Jilale ya Jilale Abdul Qadir Abdul Qadir Abdul Qadir ya Abdul Qadir ya Abdul